ẹ̀yin èèyàn mi ẹ káàárọ̀ o, ẹ káàbọ̀ sí ilé aláyọ̀. Ṣé kò sí tí mo rí yín? Ṣé kò sí aburú kankan rárá? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ sẹ́ǹdì nọ́mbà ọ̀bẹ̀làwọ̀ fún mi torí wọ́n ti kó owó fún kí ló dé kò dẹ̀ pé owó yẹn ó ní kó lè dáṣẹ́ yìí ṣe náà kí ló dé tó fi kó gbogbo owó sọ́wọ́ ṣọ́wọ́ nìkan máa dáṣe ni ẹ bá mi sẹ́ǹdì nọ́mbà ẹ̀ sí mi kí n pè é ẹ jọ̀ọ́ ẹ bá mi sẹ́ǹdì nọ́mbà ẹ̀ sí mi a ti fún lówó náà àwọn diaspora ti fún lówó náà kí ló dé. Irọ́ ni o, kò kówó kankan fún yín rárá. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Ń gbọ́ sọjọ́ kí ló rí sí? Ọbẹ̀ làwọn padà gbórúkọ ẹ̀ jáde po ó fowó wọn jọbẹ̀ sáwọ̀ Jésù ó fowó wọn kú páyàwó ẹ̀. Ń gbọ́ ìjayà kí ni wọ́n rí sí ọ̀rọ̀ ọbẹ̀ làwọ̀ yìí? Ṣé kò ń ṣe pé bóyá wọ́n ti gbá wa báyìí? kí ló ń ṣe àwọn dìdìrín Yorùbá yìí tó ń sunkún sábọ̀? ṣe bá ní kẹ́ má tẹ̀lé Onitiri, ṣe bá tẹnujẹ ló ń pa yín. ṣojú yín ti jẹ. Apostle, we hear of this. ṣojú yín ti jẹ. ṣé èèyàn fẹ́ wá kó Yorùbá papọ̀ ló ń pè yín lẹ́yìn ló ń tà yín. ṣojú yín ti jẹ. ṣé ti gba gómìnà ọ́fíìsì, ṣé ti gba senate ọ́fíìsì, ṣé ti gba police station. Occupying ẹ̀yin su ẹgbẹ́ a ní láti 45 sí 65 àwọn dìdìrín generation ni wọ́n. ṣé ṣojú ẹ̀yin fọ́ ni ṣẹ́yìn orí pé Onitiri ń tàn wá ni ẹ wá ń là mẹ́ẹ̀tì ẹ̀ ń pariwo ẹ̀ ń sunkún sábọ́. ṣojú yín ti já. ṣé gbọ̀wọ́ lè pè pé ká jáde kó rí báyìí pọ́tẹ̀sì máa yìnbọn fún wa èrò sì máa sùn. a ní afájú nìyẹn Onitiri, afájú lẹ́yìn tẹ̀ ń tẹ̀lé òun wájọ́ lójú kan ṣojú yín ti já. ṣé bá ṣe ń gbàlú nìyí? ṣéèyàn lè gbàlú lásọlẹ́sàn? ṣéèyàn lè báyàn nínú struggle kọ́nà fẹ́ dá ṣe tòun lọ́tọ̀? wáyé tó ṣe ti fọ́ọ̀mù gúrùpù tiẹ̀ lọ́tọ̀, wáyé tó ṣe wá bá wa? ṣé látijọ́ tó ti dé ṣé movement ní lọ́síwájú? Fúnkẹ́. kì í ṣe lamẹ́ǹtì náà ni ágímẹ̀tì náà ni ariwo yìí náà ni ǹjẹ́ rí lọ́síwájú? ṣojú yín ti jẹ́ Occupying. àwọn dìdìrín àwọn sùn ẹgbẹ́ àwọn nàpákó àwọn tó jẹ́ problem àárín wa. tí Onitiri bá tẹ̀dé tọ́lá yìí bá pẹ́ bíi tiwa tá ìbá tẹ̀lé ìjọ ní Onitiri máa ní impact. ẹ̀ wá ń lament ẹ̀yìn alátẹnujẹ owó tó yẹ kẹ́ fi jẹun ẹ fi wọ mọ́tò ẹ̀ ń jẹ̀yà kiri. ṣé ẹ̀yin lè occupy ọ́fíìsì gómìnà ni? bẹ́ẹ̀ ló lè ra yín. kí ni nǹkan tẹ́ gbé dání? kí lẹ jẹ yó? ta ló ń tì yín? ẹ̀yin sun ẹgbẹ́ tẹ́ ẹ̀ dúpẹ́ tí wọ́n jẹ yín. ṣé bá a sọ fún yín? There is God. ẹ wá ń làmẹ́ẹ̀tì nínú group ẹ pariwo fáyé ẹ táṣìírí ẹni tó ń ga yín. ìyá tí ò ní structure kankan, ìyá 419, ìyá sàkámàǹjẹ, ìyá scammer, àgbà yahoo, àgbà aka. ṣojú yín ti jánsìn ẹ lọ pariwo lórí ètò ẹ kẹ lọ làmẹ́ẹ̀tì gbogbo ìdẹ làmẹ́ẹ̀tì sórí bíbá yìí. ẹ wá ń sunkún sábọ̀ ṣebí pàtó sọ fún yín ṣebí ẹ gbọ́ àgbà tó ti ń jà Yorùbá ẹ ṣe jádọ̀ọ̀nù mòótọ́ náà ẹ ṣe jádọ̀ọ̀nù mòótọ́. ṣé èèyàn kan lè máa jà fún wa bíi 4 years kéèyàn kan wá dé láàrin 1 year kó ní ká dànù? àwọn tó fún wa ní physical evidence pẹ̀lú ìyàtẹ́pẹ́ ìmọ̀bí tó ń gbẹ ìmọ̀bí kọ́kọ́ wọ́n kàn sẹ́ni fọ́ọ̀sì sí yín àtẹnujẹ yín gbogbo yín sáré kiri. ṣojú yín já? ṣojú yín ti já market? nbọ̀dọ̀ Occupy lẹ́nu iṣẹ́ ti gba gómìnà ọ́fíìsì. ẹ̀yin onírọ́ ìyá your game is over. a máa lé ẹgbẹ̀rún Yorùbá nation ni. ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi
wọ́n máa pé gbọ́ ni àkí pé gbọ́ wọ́n dé dé àròjulẹ̀ dúró wọn lọ tí ẹni tó wà lẹ̀ ojú sínú oko ní o ẹgbẹ́ ká fojú sínú oko o wọ́n ní ọ̀rọ̀ sínú oko ojú sínú oko la máa fi wò ó tí a rí ara iṣẹ́ tí obìnrin yìí máa parí àárín wa nìyẹn thank God kò sí ọmọ Yorùbá kankan tó jáde kó lọ di àmọ́ra kan àbó kó ohun ìjà olóró kankan dání tí wọ́n lè rí pẹ́sẹ́ pé àárín àwọn kíláàbù tí wọ́n ti kó wọ̀nyí nǹkan tó bá lọ́wọ́ wọ̀nyí. in case of incapacity rálẹ̀ náà pẹ́pẹ́sẹ̀ làwọn pípò ìdí àwọn jagunjagun kan láàrin wọn ni thank God pé àwọn èèyàn jáde pẹ̀lú wọn thank God pé àwọn tí wọ́n ní àwọn fẹ́lẹ̀ òkúpa ìdìkan ni wọ́n jáde ẹ̀ta wọ́rọ́ sì ni wọ́n ní àwọn ẹ̀dì àpò débi tó wà lè fa pẹ́pẹ́ yá nígbà tí wọ́n pọ̀ wọn wá rí àwọn kan bíi ní èyí tó wọ́n ṣe ní July 7 tí wọ́n lọ kọ́ gbogbo àwọn ọ̀pọ̀ oríṣiríṣi jáde pẹ̀lú mọ́tò tí wọ́n gbówẹ́ làwọn ti rí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Ọlọ́run kì í ṣe nǹkan tó bá fi àyè ọpẹ́ sílẹ̀ gbogbo ọ̀nà níyàyè sọ àti àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ tí wọ́n gbé sẹ́yìn wọn lọ́wọ́ láti tàbí Yorùbá nation as a terrorist. ẹni tó tó ṣẹlẹ̀ yìí ẹ báyìí kí n kọ́ fún yín ní ògbàgbọ́ ìpèsè network or whatever tẹ́lẹ̀ ṣe ronú tèmi ni opinion tèmi ni. kọ́lẹ̀ jẹ́ pé work láti jẹ́ pé kọ́lẹ̀ wò bóyá wọ́n lè rí kankan tí wọ́n lè fi tàbí wa pẹ̀lú ìyá yìí. ewu kan wọ́n yàtọ̀ sí ìdókè owó yẹn. sẹ́yìn gbogbo ọ̀tẹ̀ ọmọ yìí fíìmù yẹn wò wọ́n jẹ́ dáwà fún yín ni wọ́n kọ́ wọn lábì kankan sí clear work ẹnu kọ́lẹ̀ bó ṣe jẹ́ nìyẹn clear work ni o ẹ bá gọ̀ọ́ra yín yọ̀ọ́ kí wọ́n ló fẹ́ mi ká fún mi ní ẹ̀bùn ẹni ló bá dá inú mi wò ni. tí ọba dá iṣẹ́ lọ màá ti fojú wò ó pẹ̀lú kékeré ìlú ẹ̀ so true lórí ẹ̀ mo fi difficult ìlú ẹ̀ ti lè brainwash tàbí kéèyàn convince mi lè convince mi lè di brainwash mi lè tó àwọn orí mi kúrò níbi tí mo bá wà. mo kí bá mi kì í ṣe ọ̀dọ́ mo ṣe rí náà mo jẹ́ àgbà kan fi dẹ́ pé tí ọba sọ̀rọ̀ mo máa dákẹ́ bí bá kẹ́yẹ bẹ̀rẹ̀ mo máa kúrò orí mi láti nu àròjinlẹ̀ yẹn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó bá sọ tí ọba ní ìdí ẹ̀sìn mi ò ní fún ẹlẹ́sì bọ̀tọ̀ ọ̀rọ̀ yẹn bá ní ìdí ẹ̀sìn wọ́n fún ẹlẹ́sì kò lè mọ̀ pé ó gbọ́ mo kàn máa fún ẹ ní díẹ̀ bẹ́ẹ̀ ni pé ìwọ lọ bọ̀jù. sọ òun kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ yìí ẹ bá fọdú láfàwọ̀ bèbí pàwọ́ bí mo ṣe rò nìyẹn so ẹgbẹ́ kan ló máa bọ̀ bọ́ máa bẹ̀yẹ lọ ṣùgbọ́n ẹgbẹ́ kí àwọn èèyàn wá dúró lórí ẹsẹ̀ wọn Yorùbá nation self-determination is different to occupy by Dupe.